ṣẹlẹ̀ wá borí ogun kọlọ́run rọ ẹ̀bì àwọn tó kú lọ́gàn o. ìbò máa mi kàn èrò ọ̀tá ò lè ṣẹlẹ̀ ọ lórí kò sóhun tó lè ṣẹlẹ̀ wá borí ogun kọlọ́run rọ ẹ̀bì àwọn tó kú lọ́gàn o. Àbúrò mi ó mà ga lédìkẹ́ ìfẹ́ Olúwa ẹ má mọ̀ pa ó ẹsẹ̀ ó sí nínú gàfẹ́ràn ìlú ẹni tó dá èyí wò kó níjèrè o. ìbò máa mi kàn èrò ọ̀tá ò lè ṣẹlẹ̀ ọ lórí kò sóhun tó lè ṣẹlẹ̀ wá borí ogun Ọlọ́run rọ ẹ̀bì àwọn tó kú lọ́gàn o. ọ̀sán gangan ni kánnakánná hàn láìjí orúdòdòdò ní gbogbo bàbá ń sẹ̀ àkùkọ tó bá kọ lóru ọ̀gànjọ́ yóò dòun ẹbọ òkété tó bá jẹ̀dí ọ̀sán a sì fẹ̀yìn gbá kú mọ̀ ìjọba àpapọ̀ àtàkì ilé olóyè Sunday Igboho wọ́n fẹ́ jí igbé ni orí ló kó bàbá Olúwadámilọ́lá yọ wọ́n rán ọlọ́pàá wọ́n rán sọ́jà wọ́n sì rán àwọn agbanipa wọ́n pààyàn wọ́n sì gbé òkú wọn lọ gbogbo ọkọ̀ tó wà nínú ọgbà ni wọ́n fìbọn dára sí lára kí wọ́n tó lọ wọ́n ń lọ wọ́n tó kó yàn dání lọ ẹ dákun kí ni olóyè Sunday Igboho ṣe fún wọn kò bájọba jà kò pààyàn kò dà lóró kò jí èèyàn gbé bẹ́ẹ̀ ni ò pé kẹ́ni tí ń roko ọmọ roko kò pé káwọn tí ń rebi iṣẹ́ mọ́ rebi iṣẹ́ wọn bọ̀tì ó ń fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ò fi bò fẹ́ nìkankan Ìgbòho ò fẹ́ kí ìyà ó jẹ aláìní ó ń fẹ́ ìgbé ayé ìdẹ̀rùn fún tẹrú tọmọ èyí ò dùn mọ́ ìjọba kò dùn mọ́ àwọn aríjẹ nídìí mọ̀dàrú ọmọ Yorùbá nú àwọn ọlọ́jẹ̀ ìlú ọ̀fẹ́ kọ́ máa dé yẹn mọ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ òwò kì í fún òwò lọ́rùn o àwa ń fẹ́ òmìnira ẹ̀yin fẹ́ jẹ kádàrá wa pa ṣé jíjí gbé àti pípa lọ́wọ́ atọ́ sí ọmọ Adéyẹmọ tẹ́ ẹ bá pa ilẹ̀ fẹ́ gbà nínú ẹ̀ lọ́sẹ̀dmẹ̀nì pé Yorùbá nation ò ní wáyé mọ́ ní Yorùbá bá ti rẹ́dì fún nǹkan kan àti stọ́ọ̀pù wa yóò di ẹtí kẹ́ o kódà kẹ́ ẹ pa gbogbo wa òmìnira ilẹ̀ Yorùbá ti dájú Yorùbá nation padà lálẹ́ o láìpẹ́ jọjọ àti ìjágbọ́n yẹn rí nǹkan kan parọ́ mọ́ wa èrò ọkàn yẹn ni pé ká gbé e níjà kẹ́ ẹ lè rí wa mú ká gbé e níjà kẹ́ ẹ lè bá wa jà ẹ fẹ́ ká sọ ọ́ dìjàgbọ̀n kẹ́ ẹ lè ráyè máa ṣàwá lọ́kọ̀ọ̀kan ajagunfẹ̀yìntì Muhammadu Buhari Bọ́lá Tinubu àti gbogbo ẹ̀yin olè oníṣẹ́ yín ti jẹ́ àrí gbogbo ẹni tẹ́ ẹ rán sí wa ẹni kí wọ́n balẹ̀ bọ̀nà jẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ ẹni kí wọ́n kó kíkó kí wọ́n sì pa pípa bọ̀tì prime target yín gan òbódò lọ olóyè Sunday Igboho tẹ́ wá gan ó ń bẹ nílé kàkà kókó sọ́wọ́ ìsínwẹ́wẹ́ sọ́jà yóò yàdìrò mi yóò mọ bódò lọ ni àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àrò Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹni mo ṣe ń pe gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́dọ̀ lẹ́yìn odi pé ṣẹ̀ṣẹ̀ ń jo kokorokoro ṣé bàbá òye mi lábà afárá ìjọsìn ti yí padà afárá dọ̀kìnní o ọ̀kìnní yí padà ó di gbálẹ̀ gbálẹ̀ ló ń yí padà tó di fọ́nrán òwú làwa ń pọ́n létà gbẹ́jù sáàrin omi ẹni tí yóò gba orí rẹ̀ ní kó tètè mọ́ o kẹ́ mọ́ dolùwọ̀ lọ́dọ̀ ẹ bọ́ra because bí kàrú bá sọnù lódò ó yẹ kó romọdé ó fura bátẹ́gùn bá ti ń gbé kẹ̀tẹ̀pẹ̀ ògì ẹ̀wí fún níyẹ̀ fún kó tètè wá bí sásí o bí jẹjẹrẹ bá ti wá ń jẹgi oró ọ̀nà dàtàkèrè gbòfin ní dàwátì tí wọ́n bá
bá fi wọlé olóyè Sunday Igboho bẹ́ẹ̀ tí wọ́n ṣe ọṣẹ́ tí wọ́n ṣe a jẹ́ pé ọ̀rọ̀ wa ti dàtúnra mú ìjà ẹkùn àwòdì ń gbá kúkú adìẹ òun tó gbé lórí sárasára kí àgbébọ̀ ọmọ ṣàfihàn ẹ̀ ǹlẹ́ o ẹ̀yin dàda ń dẹdẹ́ wèrè òpònú ti ń béèrè pèsè kò sóògùn ni ẹkùn gbọ́dẹ lójú oorun ni ó nígbà ọ̀fọ̀ níyì yóò pòórà wáyé tí àwọn wá lóru wọ́n mọ̀ wípé òru làásìkà nílé òòṣà ẹni ó dẹ́rù ẹ̀wò lójú mama kò ní fara rẹ lọ o ńgbà ìjọba orílẹ̀-èdè bá ń kọlu yàn bẹ́ẹ̀ rí pé nǹkan yan gíná ìwà ọ̀dájú lè yí látọwọ́ ìjọba Muhammadu Buhari kí ni wọ́n fi òkú àwọn tí wọ́n jí gbé lọ sí kí ni wọ́n fẹ́ gbà nínú dúkìá olóyè Sunday Igboho tí wọ́n bàjẹ́ kanlẹ̀ adúpẹ́ àrídíẹ̀ padà nínú àwọn tí wọ́n gbé lọ wọ́n sọ àwọn obìnrin tí ń bẹ láàrin wọn kalẹ̀ lẹ́kìtì wọ́n fún wọn ní 20,000 naira pé kí wọ́n fi wọ mọ́tò padà including ìyàwó olóyè Sunday Igboho wọ́n lu ìyàwó sàbí kókó bíi yéyè ẹni ẹlẹ́ni láì lẹ́sẹ̀ kankan wọn ò rìlíìsì omíyalé wọn ò rìlíìsì lédìké wọn ò rìlíìsì ládélé wọn ò rìlíìsì Sunday dúdú nínú ìlú tọ́lọ́ba tó sì láwọn ìjòyè ọlá àti àwọn kọ̀ọ̀kan tí wọ́n rántí orúkọ wọn orílókó kb àti Mr. àríyọ̀yọ̀ wọ́n pàdùgán àtẹni tí ń kírun lọ́wọ́ jẹ́jẹ́ gbogbo sílẹ̀ wọ́n fìbọn túká wọ́n fẹ́ pa olóyè Sunday Igboho tàbí kí wọ́n gbé tàbí kí wọ́n pa á lẹ́nu mọ́ bó tiẹ̀ jẹ́ pé bí òṣòlè ilé tìta ò ní lè jani insider ló fún wọn lọ́wọ́ èdè haúsá ló sì fi ń bá wọn sọ̀rọ̀ kódà ọmọ orúkọ gbogbo àwọn tó wà nínú ilé o àná mọ́tò tí wọ́n gbé wá kétékété ni wọ́n rí yàrá téèyàn wà nínú rẹ̀ páàdì ni wọ́n mú dání tí wọ́n fi ń mọ́nítọ̀ fóònù oníkálukú wọ́n pààyàn wọ́n jiyàn gbé wọ́n bà dúkìá jẹ́ nínú ìlú tọ́lọ́ba tó sì láwọn ìjòyè ta ní mọ́gàjí tí wọ́n pọ̀ rẹpẹtẹ ta ní gómìnà tí gómìnà wa ò sì wé nǹkankan káti ẹ̀ pèsè yìí Mákindé ń bá olóyè Sunday Igboho jà ṣé bàbá ń jà bíi ti kákó ni ẹ̀lẹ́ o ìjọba àpapọ̀ ìjọba Muhammadu Buhari ìjọba tí ó dùn ìjọba tí ó dẹ ará ìlú lọ́rùn ìjọba tó mú gbogbo nǹkan lé kankan ìjọba tó fi tìpátìkókù kó wa sábẹ́ ẹ̀gàn ìjọba tó yẹ kó wá ọ̀nà àbáyọ sí ìṣòro tí ń dojúkọ àwọn èèyàn tí ń ṣe ìjọba lé lórí yes ẹ ti mú Nnamdi Kanu does that solve Nigeria problem Ọmọyẹlé Sowore ń bẹ ní Àbújá ẹ jẹ́ kó padà sí Amẹ́ríkà ẹ sì jẹ́ kó sọ̀rọ̀ mọ́ a mọ̀ wípé ẹ máa wá fún olóyè Sunday Igboho ìgbà tí yóò ṣẹlẹ̀ nìkan la mọ̀ ayé sọ ìròyìn ọ̀já retí bora mọ́ wọn ní tá a bá ṣe ráyè Èkó ẹ àrẹ́sì olóyè Sunday Igboho ohun tí ò lè bọ́ sí ni ẹ mọ̀ wọlé ráwọ́lé dénú pé kò sí òfin tó tako ìwọ́de wọ́ọ́rọ́wọ́ òfin kankan ò sì tako self determination bóyá ẹ rò pé tẹ́ ẹ bá ti àtáàkì wa àní lè jáde wá I'm sorry o that was there ní July 3rd lọ́jọ́ ta Ọlọ́run ò bá ti pé òkú ní sọ̀rọ̀ àjọ wà níbẹ̀ ní lágbára Ọlọ́run bá a bá lè wo aṣọ dúdú ká mú kándò lọ́wọ́ ìbá ti san omíyalé àti lédìké ń bẹ lọ́wọ́ wọn ipò wo ni wọ́n wà lọ́wọ́ kí ni wọ́n ṣe é sí wọn kí la lè ṣe láti fi ìfẹ́ hàn sí wọn ọ̀nà wo láfi lè fi àtìlẹ́yìn wa sí wọn hàn wọ́n padà wá bá wa láyọ̀ àtàláfíà àní yọkú bẹ́ẹ̀ lọ́kánkán wa ò ní pẹ̀dé bẹ́ẹ̀ là ní sọnù lẹ́yìn tí wọ́n ti balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ tí wọ́n ti jí àwọn èèyàn kó lọ kùdó bèlè fò pé wọ́n mọ̀ tó jí ológbò gbé wàláì wọ́n àrẹ́sì ológbò wọ́n ní bóyá Sunday Igboho ló dológbò gbogbo inú ilé ni wọ́n tú káàkiri wọ́n ń wá olóyè Sunday Igboho káàkiri bí wọ́n bá rí i wọ́n fẹ́ pa ni because wọ́n dira ogun wá ni bó bá lè rí kórè wọ́n bá wà wọ́n ti ní lọ́kàn wípé bí àwọn bá ṣá ní nǹkan tí ò rán bí àwọn bá yìn níbọn tí ò wọlé wọ́n fi nǹkan kan fún un lọ́rùn pa Ọlọ́run ọba ni ò fún wọn ṣe o ẹ̀rọ ayé bà mí kọ́lọ́run ọba ọmọ jà omi ayé lọ àsìkò ìkáwọ́gbéra kọ́ nìyí o ẹ jẹ́ pé àwọn agbẹjọ́rò tó mú lẹ́nu bíi jẹjẹ I mean àwọn human rights lawyers bíi dáàdi wa Fẹ́mi Fálànà ń kó àwọn ọmọ tí wọ́n kó wọ̀nyí a gbọ́dọ̀ gbà wọ́n padà láìpẹ́ rárá àwọn
tí wọ́n pa kí wọ́n jọ̀wọ́ òkú wọn fún ẹbí wọn. ẹ wá rí ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáńláyé a nílò ìrànlọ́wọ́ yín mo sì mọ̀ wípé ẹ ṣe é fún wa. protest káàkiri ààfin àwọn lọ́balọ́ba, protest níwájú ọ́fíìsì àjọ United Nations káàkiri àgbáyé, European Union, African Union, ECOWAS, United States of America, UK, France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀jẹ̀ á béèrè lọ́wọ́ àwọn ọba aládé wa gbogbo pé ǹjẹ́ a lè torí kílù ọmọ bàtú ká wá mú àwọn ọmọ kéékèèké àtàláboyún bẹ̀ ká fi wọ́n ṣètùtù. àsìkò nìyí o kí gbogbo ọmọ Yorùbá ó dìde ká kéde àtìlẹ́yìn wa fún olóyè Sunday Igboho. akọni ni àkàndá Elédùmarè ni. gbogbo ìṣẹ̀lẹ̀ wọ̀nyí wọ́n wà nínú àkọsílẹ̀ pé lórí ọ̀rọ̀ Yorùbá wọ́n dáná sunlé ẹ̀ nígbà kan, pé lórí ọ̀rọ̀ Yorùbá wọ́n jíyàwó ẹ̀ gbé, wọ́n lùyàwó bọ̀dá mi nílùkulù. kò rọrùn láti jẹ́ ìyàwó Sunday Igboho, orúkọ tí ìṣẹ̀rú ba olórúkọ. ǹlẹ́ o aládìíkún ẹ̀gbọ́n mi olóyè Sunday Igboho, ọkọ tó yọ̀ sí ọkọ rọ́pò ọ̀pẹ̀ láyé ojú rẹ̀ ò ní rí bi. èèyàn fọwọ́ mú kan ní o wọ́n dáná sunlé ń dò níyì, ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ohun tí wọ́n bàjẹ́ jolé jíjó lọ ṣé kì í bá ṣe àwọn tí wọ́n pa àtàwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó lọ. àbá kan fọwọ́ rárá àbá gba kádàrá náà ni. bọ̀tì ohun tí ò tí ì dé láàyè ọgbà kọ́lọ̀ wọn tí àwọn tó kú sáfẹ́fẹ́ rí. àdùgán ikú rẹ̀ dùn wá pọ̀. ẹ̀tún wo ẹni tí ń kírun tí ń bẹ Ọlọ́run lásìkò tó gbà wípé Ọlọ́run lè gbọ́ tí wọ́n sì dá ẹ̀mí ẹ̀ légbodò. ohun gbogbo yé Ọlọ́run, adé Ọlọ́run ní gbogbo wa. ìgbà tó bá wù ú ní yín wa lọ́rùn. gbogbo ẹni ó wá sáyé ní ọlọ alákejì. gbogbo létà àti kí wọ́n kú ewu ọmọ bóyá ó lè pẹ́ ni tàbí kọ́ yá a máa padà kí wọ́n kú délé. bẹ́ẹ̀ kẹ̀ kò síbi tí kò kéde pani o. ní dálóko ọ̀pọ̀ máa lára méje ńlájèrò ọba fi ìbẹ̀rù bójú kọ́ máa tiẹ̀ mẹ́fà jù síyẹ̀wò. ajá dín ọ̀pọ̀ máa jèrò mẹ́fẹ́ ìbà sọ̀nù. àwa kó ní kùtùkùtù ní o àbí kò yálẹ̀ ta kọjá kó ọ̀sán ganrin àbí rọ̀lẹ́ ká fọwọ́ rọrí tàbí ká kú sójú ogun. gbogbo àtàrí tí ń wọ̀run mọ̀nà yìí ìní ọ̀padà wọlé sùn. kọ́lọ́hún ọba ó tẹ́ àwọn tó ti kú sáfẹ́fẹ́ rere ṣùgbọ́n nínú Ọlọ́run àánú gbogbo ẹbí tó sọmọ nù bí òkò bá wa dá àwọn tí wọ́n kó lọ padà láyọ̀ àtàláfíà. olóyè Sunday Igboho mo bá ọ kẹ́dùn mo sì kí ọ kú oríire. bẹ́ẹ̀ ni mo kíra mi kú oríire. kò ní kù lẹ́yìn Yorùbá Nation ti dẹ́kùlé yóò ṣojú gbogbo wa. ẹni tó ṣẹ́gun sí ètò ní jẹ́ ọbẹ̀ rẹ̀ àní ṣiṣẹ́ lẹ̀fẹ́ni ẹlẹ́ni jẹ́. a kú ìgbáradì July 3rd àwọn ọ̀bàyéjẹ́ ọ̀fẹ́ ó wáyé. bọ̀tì àwọn lọ Èkó èèyàn tó bá ní a máa bọ̀ ńlá ní débá. ẹ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì mi Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó live. ìkórìtà kò yé mi ẹwà èdè Yorùbá TV, òwe Yorùbá TV, akọ́mọlédè Yorùbá TV, àṣà Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. mo kí gbogbo ọmọ Yorùbá pẹ́ kú ìbánikẹ́dùn. ẹ ní fi pósí gbòòrè yín, àwa náà ò ní fi màtín ìgbà tiwa. àjò wa ṣe o.